ẹ ǹlẹ́ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin àgbẹ̀dà ńbó lẹ wà? Ẹ súnmọ́ bí. Tí ó bá sí àgbẹ̀ kí làwọn aráalé ó jẹ. Gbogbo ìwé yòówù tó bá kà bágbẹ̀ ó bá dáko o ò lè róúnjẹ jẹ, o ò lè jẹ báírò rẹ̀. Ẹ̀yin àgbẹ̀ ẹ bọ́ bí. Àtẹ̀yin tẹ́ ń fowó dáko, ẹ̀yin bàbá fáàmù tẹ́ wà nílùú èbó tó jẹ́ pé ẹ̀ ń fowó dáko, ẹ súnmọ́ bí. Orúkọ èmi ọmọ yín ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Èmi láìkì ẹni tó fẹ́ kan sí yàtọ̀ sẹ́ni tí ó yọ̀lẹ. O ò ṣiṣẹ́ kan àṣàbọ̀ kan owó sólẹ̀kì ọ̀ ya wèrè lásán. Iṣẹ́ ẹni lòògùn owó ẹni. Iṣẹ́ tó jókòó tí tó ń ṣe òun lòògùn owó rẹ̀. Ìyẹn là á bẹ lọ́hùn sí. O ò ṣiṣẹ́ kan àṣàbọ̀ kan ó ní kíní kan máa gbówó fún ọ wá, kò sí kíní kan tí gbówó wá. Iṣẹ́ tá à ń bá ń ṣe ní gbówó wá. Ọgbọ́n bó ṣe jẹ́ nù. Ẹnìkan bá ní ọlọ́ wérí kíní kan kolokolo ẹ̀yẹn kíní kan ọ̀tán rẹ̀ jẹ ọ̀kan ìyá wèrè ni. Ìwọ kọ́ yìí ọmọ ìyá mi, ẹ súnmọ́ bí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ewé kan bẹ nínú igbó, ó ń jẹ́ ewé sápó àbí ká ní igi sápó. Ewé rẹ̀ á máa gùn bọ̀ọ̀lì báyìí. Ẹ mọ pándọ̀rọ̀, ẹ mọ̀. Ọyẹ já ewé sápó kọ́pọ̀. Odidi pándọ̀rọ̀ iye tágbára ẹ má èyí tó gùn dáadáa ẹ gé wẹ́wẹ́wẹ́ fòdìdí atari kan kún ẹ jó. Ẹ gbé yẹn sọ́tọ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ tún wá wá ewé sápó. Káyí pé ẹ ti kọ ebè níjọ́ tẹ fẹ́ gbin àgbàdo. Ẹ fẹ́ gbin àgbàdo yín. Ẹ wá já ewé sápó yìí, ẹ kó sínú garawa kan bomi sí. Ẹ wá gbó ewé sápó yẹn sínú omi. Bẹ́ ṣe ń gbó lọ́wọ́ yẹn o. Tẹ ti gbó tán yẹn. Ẹ fi wọ́n àgbàdo tẹ fẹ́ gbìn. Ìgbà tẹ fi wọ́n àgbàdo tẹ fẹ́ gbìn tóun ti wà nínú kíkan. Ẹbu tó ti wà nílẹ̀ yẹn ẹ wá bù sí. Ẹ fi yí àgbàdo yẹn. Jẹ́ ń ká ohun tẹ́ lè fi gbìn. Ẹ lè fi gbìn àgbàdo. Ẹ lè fi gbìn ọ̀gẹ̀dẹ̀. Ẹ lè fi gbìn iṣu. Ọ̀ ń gbọ́ mi? Olódùmarè o. Ó ń bẹ̀rẹ̀ pé kùkúmbà fi gbìn. Ẹlòmíì lè máa bèrè yìí pé tí a bá fẹ́ fi gbìn iṣu bó láti gbìn. Èbù iṣu yam tuber tó ti wà lẹ́yìn yam tuber tó wà lẹ́yìn. Ẹ ti gbó ewé yẹn. Ẹ gbó. Ìgbà tẹ ti gbó ewé yẹn tán, ẹ wá bu ẹbu yẹn sínú omi yẹn. Bí bàbá àtẹ̀mí ti ṣe é nìyẹn tí sì bá wọn yẹn ṣe. A fi gbìn ẹ̀gúsí o. Èbùsù yẹn yóò ti wá wà lẹ́. Ẹ wá bù wọ́n gbogbo èbùsù yẹn. Ṣùgbọ́n kò gbọdọ̀ díjọ́ kejì. Níjọ́ tẹ bù wọn ní ọ̀wọ̀lẹ̀. Kọ́ máa wá roko sí lábẹ́. Mo fi Ọlọ́run búra ó dùpẹ́ fún. Bí iṣu rẹ bá ti ta bá mú tèmi o. Ṣá àbí gbin kajú mọ̀nàkàì àbí gbin kaṣú. Báwo la ti ṣe? Omi tẹ bù kalẹ̀ tẹ ti bù ẹbu yẹn sí. Ṣé wá rí omi odò tí ẹ gbẹ òun là á fi lò ó. Tó bá ti di àsìkò ìgbà táwọn kaṣú tí wọ́n taná tùràrí rẹ̀ ń bẹ o. A ní fi yẹn lẹ̀ ni o. Ẹ máa ki ìgbálẹ̀ tuntun. Ẹ máa ki bọnú omi. Tàbí ká wá ewé ìgbá, ewé ìrúgbá, igi tó ń ṣe ìyèrè, igi ìgbá, ewé rẹ̀ òun gangan l'original. Ẹ já kọ́pọ̀. Ẹ máa ki bọnú omi yẹn. Ẹ máa yan sí àwọn igi yẹn. Ṣùgbọ́n tùràrí rẹ̀ ló dáa jù. Ẹ bá dáná sí tùràrí rẹ̀ káàkiri kó fín sí.
yóò tan iná yóò sì so ó sì fowó ẹ̀ sí irun rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn. Bọ́ ọbẹ̀ wá bọ̀ sí ọwọ́n ẹ lọ ṣe. Mo kà á fún yín tó pé o yóò sì bá yín lára mu. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Yín bẹ lọ́wọ́ ọ̀dọ̀ àwọn bàbá tiẹ̀ náà wọn ò fi lẹ̀. Èmi ẹ sáré orí social media tí wọ́n bá lọ́gbọ́n tó lè fi lẹ̀ tó ní àwọn kan. Ìwọ tí wọ́n sọ pé àwọn kan ò lè gbọ́gbọ́n wọn lò. Wèrè ní ọ̀kọ̀ yẹ kó lo fóònù. Bàbá tiẹ̀ ló ṣe fóònù. Ọ̀bí ẹ. Òyìnbó ló ṣe fóònù. Bí wọn ò bá ní ọgbọ́n àtinúdá wọn ò lè ṣe fóònù. Àwọn bàbá tiẹ̀ ò rí fóònù sí. Tọ́lọ́wọ́n ọba fún òyìnbó tó ṣe social media kọ́ dálẹ̀ ó lè mọ̀ mí èmi ò lè mọ̀. Kò síbi tó bá rí ọgbọ́n tàí dúró kọ. Àwọn tó ti jàǹfààní lórí àwọn ètò yìí àtàwọn ètò àwọn ẹlòmíì náà wọn èsè kéré mi wọn èsè kékeré. Bí a bá ti rọ́gbọ́n àdúró kọ ni. Wọ́n ní àkọ́fámọ́fá ẹ má jẹun lọ ọbẹ̀ wọn. Tó bá lé ètò onílọ́wọ́ ó ti tó ọ. Ó ní kẹ́kọ̀ọ́ ń bò mí mọ́ ọgbọ́n rẹ̀ ò ní tẹ̀síwájú. Ẹ máa wo èbó. Tí wọ́n bá ta fóònù jáde nísìsiyìí tí wọ́n bá ní Infinix 30 kọ́ mọ̀ pé Infinix 40 ń bọ̀. Tó bá béèrè pé kí ló dé tó fi jura wọn wọ́n lè ní kámẹ́rà. Tó bá ní kí ló dé tẹ́lẹ̀ fi jura wọn wọ́n á lẹ́ ní ọ̀fẹ́ jura wọn lọ. Ẹ máa wo nǹkan. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìmọ̀. Ibi tí wọ́n bá mọ̀ ọ́ dé tó ní o ti yó. Ibẹ̀ ní tẹlòmíì iṣẹ́ bẹ̀rẹ̀ náà sọ pé èlò ẹyọ kan ẹlòmíì lè fi ka iṣẹ́ mẹ́wàá yàtọ̀ sóògùn àgbélẹ̀rọ. Táwọn ẹlòmíì máa parọ́ fún wa bá ti mú fòfó olókun ó mú takure ó mú kinní kan ó mú àlùbọ́sà agi ó mú kinní kan wọ́n máa lọ fabricate egbò tí ò sì rí bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀. Bóògùn bá ti lọ làá sí kà. Mo tí èèyàn bá mọ̀ àìmá mátamọ́ ó sì jẹ́nu. Ọ̀yà mú nọ́mbà yẹn ọmọ ọ̀dọ̀ +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98 gbàkásí +234 81 33 155 111 +234 81 33 155 111 hotline mi nìyí. Méjèèjì ló wà ní WhatsApp. Mo rú ọ̀rọ̀ tó bá mi sọ o. Tó bá ní appointment pẹ̀lú mi má wulẹ̀ mẹ́sẹ̀gì mi ní WhatsApp. Irú èèyàn tó lè mẹ́sẹ̀gì mi ti ń dán lóhùn ni. Bóyá o fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé rẹ̀. O fẹ́ ìtọ́jú ara nílànà ewé àtegbò. Ó di mélòó? O fẹ́ bẹ̀ mí níṣẹ́. Ó di mélòó? Àbọ̀ wà nínú private group lórí WhatsApp. Ẹ̀yin tẹ́ lè pè mí tí ń dáhùn nìyẹn. Tàbí family mi àbẹ́bí mi. Àwọn olólùfẹ́ yín ni ẹ̀yin lẹ́ ń benefit mi èmi ò benefit yín o. Ìwọ tó fẹ́ máa béèrè lọ́jọ́ in private group 10,000 naira ni tágbára rẹ bá gbé. Ìwọ tó wà lórílẹ̀-èdè Benin dí mi ni. Ó béèrè ohun tó bá wọ̀. O lè béèrè ògùn owó. O lè béèrè òkàlùwò. O lè béèrè olúgbòhùn. O lè béèrè àfọ̀ṣẹ́. O lè béèrè ògùn owó. Ṣùgbọ́n àwọn nǹkan táyé ẹni fi rọrùn fọ̀rọ̀lẹ̀. Ìyá bá mọ̀ á sọ. Ó sì jẹ́nu. Ó dà gẹ́gẹ́ bí ìgbà tí ẹ bá wà ní ilé ẹ̀kọ́ à ń dára wa lẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni. Èmi ni mo ń coordinate. Ó sì jẹ́ nìyẹn. Àbọ̀ lálàá fẹ́ máa gbọ́ túmọ̀ rẹ̀ ni a máa sọ fún ọ. Àtọ̀nà àbáyọ láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan. Ó sì jẹ́nu. Yóò yẹ wá o kò ní yẹ ẹ lẹ́. Yóò fún nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. Tó yóò yẹ wá o kò ní yẹ ẹ lẹ́. Ohun tá a fẹ́ Elédùà ṣe èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí wa. Ire o, ire kàbìtì.